Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà lábá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Oríṣiríṣi ni ó ń ṣẹlẹ̀ adúpẹ́ fún Elédùmarè lórí bí Elédùmarè ṣe ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho ti gba òmìnira bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho Ọlọ́run Elédùmarè wà lẹ́yìn wọn bíi ké. Lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni a bá wá lákòókò ọ̀wọ́ yìí. Láìpẹ́ náà ni Woli bí ọjọ́ mélòó sẹ́yìn ni Woli Primate Ayọ̀délé tí wọ́n jáde síta tí wọ́n ṣe ìkìlọ̀ tó lágbára fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ọ̀gbẹ́ni Adeleke wípé pé kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n má dábàá wípé wọ́n fẹ́ kúrò nínú ẹgbẹ́ PDP lọ sí ẹgbẹ́ APC. Gbogbo àná la gbọ́rọ̀ yẹn tí prophet yìí tí ó ṣe ìkìlọ̀ ńlá fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wípé tó bá fi lè ní pé òun fẹ́ kúrò ní ẹgbẹ́ PDP lọ sí APC pé òkú òun ni wọ́n máa gbé padà. Lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbọ́ eléyìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó gbọ́ ẹ̀rù bà lọ́wọ́ táyé ń sọ̀rọ̀ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ní pé Wòlíì nǹkan tẹ́ ẹ sọ yẹn gangan màá gbọ́ràn sí yín lẹ́nu tá ń fẹ́ kú. Láìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti prophet Ayọ̀délé ni wọ́n pàdé ní ibi àpéjọ kan tí wọ́n dẹ̀ tán ṣàlàyé yékéyéké fúnra wọn lórí ọ̀rọ̀ yìí. Lọ́wọ́ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ní pé òun ò kúrò ní inú ẹgbẹ́ PDP mọ́ pé òun máa kúkú ya wà nínú ẹgbẹ́ PDP òun jẹ́jẹ́ pòun ò lọ sí ẹgbẹ́ APC pé pàápàá jùlọ ṣe bí ẹgbẹ́ PDP náà àwọn náà fi mí síbi tí mo wà kí ni mo wá ń sá kúrò fún. Tábà wò lọ síwájú tábà rò lọ sẹ́yìn rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ olóṣèlú ni wọ́n kúrò nínú ẹgbẹ́ wọn tí wọ́n sá lọ sí ẹgbẹ́ APC nítorí pé wọ́n nígbàgbọ́ wípé ẹgbẹ́ APC gangan ló lè ṣe wọ́n nígbàgbọ́ wípé anybody tó bá ṣáà ti wà nínú ẹgbẹ́ APC pé ìdìbò yẹn máa ń yàtọ̀. Lọ́wọ́ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti dúpẹ́ lọ́wọ́ Wòlíì Primate Ayọ̀délé pé lórí ìmọ̀ràn tẹ́ fún mi pé kí n má kúrò àti lórí ìran tẹ́ rí èmi gan pàápàá mo ti ṣaragírí orí PDP náà ni mo máa wà báyìí pé mi lọ́bì kankan ṣùgbọ́n nǹkan tó kàn wá ń bẹ̀ ni wípé mo máa sọ̀pọ́ọ̀tì President Bola Ahmed Tinubu nínú ẹgbẹ́ wọn tí wọ́n wà gẹ́gẹ́ bí gómìnà Adeleke tí wọ́n ti ṣe sọ. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé ó bá ti lọ sẹ́gbẹ́ APC. Oríṣiríṣi náà ló ń ṣẹlẹ̀. Ọmọ Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ ó ti yé yín èdè Gẹ̀ẹ́sì náà ni wọ́n fi kọ́. Ọ̀ṣun 2026 Adeleke adopts Primate Ayọ̀délé's advice on defection endorses Tinubu. According to the news, while many politicians ignore prophetic warnings, Governor Ademola Adeleke of Osun State may have proven to be a different person following his most recent political move, which mirrors the warnings Primate Ayọ̀délé gave him at different times. Now, the governor
some hours ago had just revealed that he will remain in the People's Democratic Party (PDP) but will support President Bola Ahmed Tinubu for his second term bid in 2027. This is coming after several outlets have reported that Adeleke had concluded his plans to decamp to the APC, and then this came up after some of his foot soldiers decamped to the party. In his words, I quote, "I remain in the PDP, the party that gave me the platform to serve the good people of Osun, and then I have been unanimously endorsed by the Osun PDP for a second term in 2026. Our party in Osun has also endorsed President at official Egbe for re-election in 2027, recognizing him as a proud son of our state. PDP remains the most popular and trusted party across Osun State." It would be recalled that during Primate Ayodele annual Thanksgiving program in February, which Governor Adeleke attended, the prophet openly told him not to leave PDP. He advised him against leaving the party while going about his political progress. Again, during the presentation of his annual prophecy book titled Warning to the Nations, Primate Ayodele advised Governor Adeleke to work for Tinubu but remain in the PDP for the sake of his life. He alerted the governor to a potential threat to his life if he decides to leave the PDP for the APC. Alright, so if Adeleke goes to the APC, according to the former statement he made, and I quote, he says, if Adeleke goes to the APC, they will buy him, let him stay in PDP and support Tinubu instead. But if he goes to APC, he will be pied. Stay in PDP, it is a serious matter, and then I am not saying this for any popularity, but I can tell you this is just the truth. Yeah, according to what had earlier been said. Okay, and then exactly what it is. Ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ti Prophet Ayọ̀délé tí wọ́n ti ríran tó ní agbára sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pé ọ̀gbẹ́ni ó yá tètè remain kó yá tètè wà lórí ọwọ́ lórí PDP àwọn tí wọ́n fi ẹ́ sípò nítorí pé APC ò ń ṣọ̀nà má súnmọ́ bẹ̀ rárá má lọ bẹ̀ gẹ́gẹ́ bí Woli ti ṣe sọ. Ṣùgbọ́n lọ́wọ́ yìí gómìnà náà ti gbà pé kí ó tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni kò sí wàhálà àfi kí Elédùmarè náà ṣọ̀hún náà ni ọmọ Yorùbá ọ̀rọ̀ rẹ o àní jù báyìí lọ lórí eléyìí àwọn máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnáwó ẹni tó bá lámà bọ̀ láàní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.